Aisha Abímbọ́lá ọmọge campus. Aisha Abímbọ́lá ọmọge. Ọ̀rẹ́ mi nígbà ayé, ọ̀rẹ́ mi dáadáa ni. Èèyàn tó gbogbo ìgbà tí bá rántí ẹ̀. Aisha, Ọlọ́run kọ́ lọ́wọ́ bá mi tẹ́tọ́ fífẹ́ rí. Ẹ ṣeun dẹ̀. Mọ́mì, níbo lẹ ti pàdé Aisha yìí? Bí ṣe pàdé Aisha, ó dàbí nǹkan tó jẹ́ kí a dọ̀rẹ́ ní ẹ̀ tó jẹ́ kí n nífẹ̀ẹ́. Torí ìdí iṣẹ́ wa náà ni. Àmọ́ wọ́n pè mí síṣẹ́ kan, òmìnira kí n ṣe róò yẹn. Ó wá ńgbà yẹn, èmi ò tí ì rí lórúkọ púpọ̀, bọ̀ mo ti lórúkọ ọmọge campus. So marketer wa sọ pé kó má fún mi ní róò yẹn, kó gbé róò yẹn fún. So ìgbà tí mo dẹ̀ gbọ́ pé òun lọ gbé róò yẹn fún dùn mí, tí mo gbà ṣé mi wá mọ̀ ṣe ọmọ olókè kankan ó yé mi. Marketer náà fẹ́ fi orúkọ ta fíìmù ẹ̀ ni. Nígbà tí sinimá yìí jáde, Aisha act dànù. Aisha act pàmì lè ṣe tó ṣe yẹn. So ibi tí inú mi dùn dé, mo wá nọ́mbà ẹ̀ kan pé fún mi nọ́mbà Aisha ọmọge campus, mo wá pé bá ní àìjọ Aisha ni mo bá sọ̀rọ̀ níbẹ̀ ni mi. Fíìmù báyìí tó lóun náà ó mọ̀ wọ́n sọ pé òun róòlù ẹ̀ lọ gbé fún mi. Aisha róòlù tó ṣe yẹn ó ṣe gan gidi ni o. Mi ì lè ṣe ju tó ṣe yẹn lọ. Ó wá tí o wò ó gbogbo fún ẹ. Àpá ẹ̀ bá jábọ̀ ló bá bú sẹ́kún lórí fóònù pé irú ìyàwó lélẹ̀. Wọ́n lérò pé ó yẹ kó kórìíra mi ni torí mo gba róòlù ẹ. Òde wa nínú ẹ̀ wá tún báyìí tún yìn mí torí ẹ̀ẹ̀mejì ló ti ṣẹlẹ̀ rí nígbà kan tó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kejì. Wọ́n bá ní ní èèyàn ni ẹ o. Ó tán bọ́ọ̀rẹ̀ wa ṣe bẹ̀rẹ̀ nìyẹn o. Wọ́n mú jẹ́ ẹ lè sọ bíbí nípa ọ̀rọ̀ Aisha. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ tó fi di olóògbé? Ó ṣàìsàn ni. Àìsàn yẹn nígbà tí wọ́n máa pè é pé Aisha olóògbé, níbo lẹ wà nígbà yẹn lọ́jọ́ náà náà? Ilé mo wà, mo wà ní yàrá mi lórí bẹ́ẹ̀dì. Sure. Orúkọ mi ni Ọmọọba Orwell Àpèkẹ́ Adémọ́lá. Ọmọ Ìgbàmọ̀ Oníṣàbí, ọmọ Agbòǹgbò Àkàlà, ọmọ Ajógbẹrú Májùgbẹ̀kù. Mo lọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, mo lọ ilé ẹ̀kọ́ girama ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Good Hope Nursery and Primary School ní Surulere. Mo lọ Fountain School ní Surulere. Mo lọ Atara Health Center ní Surulere. Mo dẹ̀ lọ Ìtọ́lọ̀ Girls ní Surulere náà ni. Mo lọ Western College ní Yaba. Mo lọ Jovis Perfection Press, which is diploma in performing arts níbẹ̀ ní Surulere. Mo lọ sí Ọ̀ṣun State College of Education. Mo lọ ṣe ṣíṣà ńbẹ̀. Mo lọ sí Ifẹ̀ University of Ife Bafemi Awolowo University. Ṣe English. Ṣeun gan. Ó jẹ́ pé gbogbo ẹ̀ náà kàṣà ní ẹ̀yin ọmọ Surulere lọ́wọ́ lẹ́yìn. Ibẹ̀ lọ bí mi sí. Ẹ ṣeun gan. Mọ́mì, báwo lẹ ṣe bẹ̀rẹ̀ career yín tẹ́ fi wọ movie industry? Láti kékeré ni o. Gẹ́gẹ́ mi sọ pé ọmọ Surulere ni mí, ẹ̀dọ̀ pé Surulere ní ilé entertainment, so nígbà tí mo wà primary school, wà lára ọmọ tó bẹ ọjọ́ cultural, gbogbo nǹkan tó ṣàníṣe pẹ̀lú gbogbo àwọn nǹkan yẹn ní school. Lọ́jọ́ kan, Uncle Wọlé Akínsú láti NTA, wọ́n dé àwọn náà ní ìdààmú kéèké tó máa bá wọn ṣe animal games. Torí pé mo dẹ̀ máa ń ṣe gbogbo nǹkan yẹn ní school tẹ́lẹ̀, wọ́n dẹ̀ mú mi mọ́ wọn. Láti bẹ̀, I graduate sí Tales by Moonlight ní 1985. Láti bẹ̀, bẹ̀rẹ̀ sí ní ṣe stage production ní secondary school. Láti bẹ̀, ṣe soap TV, eré ìtàgé orí TV. Láti bẹ̀, aṣáṣìbára ní ibi táwa yìí nìyẹn. Ẹ ṣeun gan mà. Mọ́mì, kí ni nígbà tí ẹ bẹ̀rẹ̀ àwọn eré orí ìtàgé yìí, kí ni àwọn nǹkan tó jẹ́ bí ìdojúkọ tí ẹ bá pàdé nínú àtẹ̀bẹ̀rẹ̀ eré orí ìtàgé yìí náà? Ìdojúkọ. Challenges. Ó pọ̀. Èwo lẹ́tí ẹ lè share pẹ̀lú àwọn fans yín tó yẹ pé wọ́n fẹ́ tó nǹkan tó yẹ pé nígbà tí ìdojúkọ yẹn bẹ̀rẹ̀ tó yẹ pé ẹ fẹ́ lè lose hope nípa ṣé ni máa lè continue nínú ìrìn àjò yìí? Ìgbà kan tí mo ya sinimá, tí mo náwó ńlá láti fi ya sinimá lọ́dún yẹn lọ́hùn. Ìgbà tí mo tí marketer máa fún mi owó ìdajì lọ fún mi. Wọ́n pín sí méjì ọgbọgba ni, wọ́n dẹ̀ kó ìdajì fún mi. Lóye tí àwọn lè rà nìyẹn. Lẹ́yìn ìgbà tí mo sọ fún wọn owó gọbọi mo fi.
Mọ́mì jẹ́ lè bá dárúkọ orúkọ sinimá náà àti mákẹ́tà náà tó ṣe irú nǹkan báyìí. ẹ má jà ṣe ẹ. Ẹ bá dárúkọ sinimá náà. tí bá ti sáré kọ sinimá wọn máa mọ mákẹ́tà tó di fíìmù. Mọ́mì ìdí tí mo ṣe ta ṣe ń béèrè torí irú àwọn báyìí ń sìn àwọn máa ń láìkì torí pé ká mọ̀ nǹkan bí nǹkan ṣe rí a ní láti tọ mákẹ́tà lọ àwákọ̀. ẹ ní tọlọ àwọn èèyàn yìí máa wo mákẹ́tà gan lè wo kinní yìí tó bá wò ẹwọn kó máa rí bákan mi gbàdé pé mo dá ẹ ó yẹ mọ tí máa ṣe màá dárúkọ sinimá mi 5 tí mo yà káwọn audience kọ wa lọ mú èyí tó bá jẹnu 5 yẹn. Àsìkò, Àtùpà, Adẹ́dà, False Flag, Tẹ́ḿpìlì. So èyí tó wà ẹmú kan nu 5 yẹn òun ló jẹ́. Èyí tí mo dárúkọ yìí máa pọ̀ gan kódà kò yé yín mo kó owó gọbọi gbogbo owó tí mo dá mi lókòwò mo fi ya sinimá mi ìwà rí owó gbà padà ó dàgbẹ́ kò yé yín mi ìwà rí owó yẹn pa padà odidi ọdún 2 ni mo fi jókòó sílé tí mi ìrówó fi yaṣẹ́ mi tí mi lè ya sinimá mi torí kókò sówó tí wọ́n fi yà torí pé mo ò rówó gbà pé mo jókòó sílé odidi ọdún 2 tí mo fi ń ṣàwó jọ tó fi yà mí ṣáàpẹ́ lómi ni ó lè lóhun òṣèmọ́ tọ́ nìyẹn kárí àtọ́ nìyẹn because owó kò sówó tó fẹ́ fi yaṣẹ́ mi mọ̀. Nígbà ọdún 2 tí ẹ ń sọ yìí kí ni àwọn nǹkan tó yẹ pé ẹ ń ṣe tẹ́ fi lè bounce back torí ìdí tí mo ṣe béèrè ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni a ti bá sọ̀rọ̀ báyìí tí nǹkan báyìí ti ṣẹlẹ̀ sí tó yẹ pé wọn ò tiẹ̀ dúró láti dìde mọ́ kí ni àwọn nǹkan tí ẹ ń ṣe ní àsìkò náà. Nítorí pé mi ò kì í ṣe ẹni tó kàn ń ṣe bí ṣòṣèré nìkan mo máa ń kọ script mo máa ń ṣe subtitle mo máa ń kọ soundtrack so mo bó ṣe ń àwọn nǹkan mi lẹ́yìn ìtàgé then of course fíìmù tèmi lèmi ò yà ni mi ò rówó yà àwọn èèyàn ṣì ń pè mí síṣẹ́ tí mo ṣe lọ ń ṣiṣẹ́ ń ta so so mo gbogbo ẹ̀ mo sì fi ń gbára dúró kọ́lọ́ tó ìṣòwò pèsè owó tí mo á tún fi lè yàṣẹ́. Mọ́mì lẹ́yìn eléyìí tí ẹ bá a sọ yìí sí lẹ́yìn gbogbo àwọn nǹkan wọ̀nyí ǹjẹ́ ẹ lè rántí ọjọ́ tí inú yín dùn jù láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ eré orí ìtàgé? Ọjọ́ tí inú mi dùn jù lọ́jọ́ tí inú mi dùn pọ̀ jàre bí a kò sọ pé ọjọ́ tí mo gba awọ́ọ̀dù the best director torí mo 2018 látọdún tí mo ti láti 1985 Ọlọ́run ṣàṣẹ àṣìwé ìrántí kan mi nígbà yẹn àbí kí n sọ pé ọjọ́ tí mo lágbára láti tu owó jọ láti ya sinimá tèmi àwọn ọjọ́ tí inú mi dùn jù ní. Ṣé sinimá àkọ́kọ́ tí. kí ló fíìmù àgbéléwò nìyẹn eléyìí sinimá lọ wò ní kò tí ì jáde Bellows Blood ní title. Ẹ ṣe ọ̀rọ̀ ṣé ẹ ní any project kankan tí wọ́n ṣe lọ́wọ́ báyìí? Bellows Blood tí mo sọ yẹn náà ni. Ìgbà wo ló máa jáde? Bàbá Ọlọ́run lọ́dún yìí bàbá Ọlọ́run láìpẹ́.